pásítọ̀ ni mí ìránṣẹ́ Ọlọ́run dáadáa ni mí ẹni ò lè ṣoríire mọ́ o kò lè ṣoríire mọ́ tí ẹ rí bínú ṣe ń bí mi gan tún bá rí ẹ wáyé pé chọ́ọ̀chì tèmi ló wà kò gbọdọ̀ wá chọ́ọ̀chì mi mọ́ kí làdúrà tí mò ń gbà fún. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá nínú ilé Àṣeyọrí TV náà lẹ́wà tẹ́ tí ń wò wá ketekete lórí ètò lẹ́ni kí la gbé wá ìṣẹ̀lẹ̀ kan ló máa ṣẹlẹ̀ sí arábìnrin kan gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan nítorí ẹ̀ ni mo ṣe kó àwọn ìránṣẹ́ méjì wá sórí ètò láti wá bá wa dá sí nǹkan tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí àwọn kan dá lẹ́bi àwọn kan sọ wípé nǹkan tó ṣe ó wà òkè àwọn kan sọ pé nǹkan tó ṣe ó burú jáì kí lárábìnrin yìí gan ṣe ẹ máa bá wa lọ lórí ètò lẹ́ni Àṣeyọrí TV náà lẹ́wà arábìnrin yìí jẹ́ nìkan tó ń tẹja ẹja ló máa ń tà arábìnrin yìí wá dijọ́ kan ó ti jẹyà títí ó wá dijọ́ kan ó wá ní kóun lọ rẹja ní kọ́ńpìnì ibi tó ti ń rẹja ìgbà tó rẹja yẹn páálí ẹja ló rà ìgbà tó délé tó fi máa ṣí páálí ẹja ẹbí mi ẹni kí ló bá ń bẹ̀ owó ló bá nínú páálí ẹja owó ńlá tó jẹ́ wípé 1,000 naira ló kúnnú páálí ẹja yìí ìgbà tárábìnrin wá wò ó títí pé owó nìyí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tó máa ń lọ church every Sunday tí ò pa church jẹ́rí ó wá wò pé gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó wá lọ dá owó yìí padà sí company ibi tó ti rẹja àwọn company yẹn sì gbé ẹja míì fún wọ́n sì kì í pé o ṣeun ṣùgbọ́n wọ́n fún ní 5,000 naira kó fi wọ mọ́tò padà sílé àwọn kan máa ń dárábìnrin lẹ́bi pé nǹkan tó ṣe ó burú jáì àwọn kan ní nǹkan tó ṣe ó wà òkè ó wà ó dẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nǹkan tó yẹ kó ṣe nìyẹn mo wá gbé àwọn ìránṣẹ́ ńlá méjì wá sórí ètò láti wá bá wa dá sí dáàdi wá sà ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tiyín ojú wo lẹ́yìn fi rí nǹkan tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí ṣé ìwà tó wù ìwà dáadáa ni àbókù díà tó ẹ bá wa jẹ́ káwọn tó ń wò wá nílé mọ̀ sà. ó ní bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá. lórí ayé arábìnrin tẹ́ ẹ dárúkọ ẹ̀ lẹ́ẹ̀kan yẹn mo gbé Ọlọ́run ga lórí ayé wọn àti ń wá orí ènìyàn Ọlọ́run bí eléyìí even fún ilé Ọlọ́run ẹni tó jẹ́ olóòótọ́ tó lè ṣe iṣẹ́ Ọlọ́run tọkàntọkàn Ọlọ́run wá gbé irú arábìnrin yìí dìde wípé ó rí owó nínú páálí ẹja ló lọ rà lọ́jà ó rí owó nínú páálí ṣùgbọ́n tí kì í ṣe owó tiẹ̀ ó wá wò wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ kó ṣe ìfẹ́ Ọlọ́run ó sì dá owó náà padà ẹ bá mi yin Jésù lógo lẹ́ẹ̀kan sí ohun tó dára jùlọ ni arábìnrin yìí ṣe olóòtú ètò. ṣe ti rí báyẹn wọ́n ní ohun tó dára jù ẹ̀yin tẹ́ ń dárábìnrin yìí lẹ́bi ṣe ti rí nǹkan tí ìránṣẹ́ Ọlọ́run wá sọ ó ní nǹkan tó dára jù ló ṣe ẹ bá wa dárúkọ yín fáwọn tó wà nílé. orúkọ tèmi ni ẹ̀sán ládìtì David tí wọ́n mọ̀ sí Holiday Praise. ẹ ṣeun sà lọ́dọ̀ tí yín sà ojú wo lẹ́yìn fi wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ojú wo lẹ́yìn fi wò ó ṣé nǹkan tí dádì wa nínú Olúwa sọ ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ tí yín sà. ẹ ṣe olóòtú tẹ́rí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó ń bí mi inú. lọ́nà wo sà. ṣé tọ́lọ́mù bá fẹ́ ṣe èèyàn lóore ó máa tọ̀nù sọ̀kalẹ̀. rárá sà. ẹni ẹ má bínú sà pásítọ̀ ni mí ìránṣẹ́ Ọlọ́run dáadáa ni mí ẹni ò lè ṣoríire mọ́ o kò lè ṣoríire mọ́ kì í ṣe Jésù Kristi tí Ọlọ́run gan dọ́gbọ́n sáyé ẹni yẹn ti jẹ̀yà gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ according to bẹ́ẹ̀ ti sọ bẹ́ẹ̀ ni ó ti jẹ̀yà apẹja èèyàn ara ẹja ó tẹja ó pẹja àwọn ìránṣẹ́ Ọlọ́run bá gbàdúrà náà bàgbà ó wá rí owó rẹ̀ Ọlọ́run ti jẹ́ kó ní láárí láyé ó wá padà gbígbé lọ tó gbé lọ yẹn àwọn ọ̀run bínú sí. mo ń bọ̀ sà ẹni bó ṣe dá owó yẹn padà àwọn ọ̀run bínú sí. wọ́n bínú sí. Sà ṣé ẹ̀mí Ọlọ́run ló sọ fún yín wípé àwọn ọ̀run bínú sí ni àbẹ́yìn kàn ró gẹ́gẹ́ bí ìmọ̀ tiyín sà. yes sà ẹ ṣe tẹ́rí bínú ṣe ń bí mi gan tún bá rí ẹ wáyé pé chọ́ọ̀chì tèmi ló wà kò gbọdọ̀ wá chọ́ọ̀chì mi mọ́. kí làdúrà tí mò ń gbà fún ẹ kọ́kọ́ bí mi kí ni àdúrà tí mò ń gbà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé àwọn ọmọ wọn máa ra private jet fún ibùdó ti rówó ẹwọ ẹni tó ń sin Jésù tí bàtà ẹ tún jẹ lẹ́sẹ̀ ẹwọ ẹni tó ń gbàdúrà tásọ ẹ ti ya lẹ́yìn ó wà lọ́nà bá mi ṣe àwọn tó lọ fún lówó yẹn padà kí ni tí wọ́n máa já sí ẹ wá gbọ́n kẹtẹ́ fi gbọ̀rọ̀ jẹ wọ́n fún ní 5,000 owó máa gé àbówó irú ìdáná wa ló sọ ní àbí kí ni ẹ má bínú sáà kò yẹ kí n ṣe pé o ẹni yẹn
kò lè dọ́run ó ti sọ̀run nù. ẹ bá wa dárúkọ yín fáwọn tó wò wá nù. ẹ wo orúkọ tèmi ni Olúwanítemídayọ̀ MC Palaro pásítọ̀ tó gbóná. ẹ ṣe sà ṣé ẹ ti rí pé nǹkan tó kọjú sẹ́nì kẹ̀yìn ló kọ sí dáàdì wa MC Palaro wọ́n ní nǹkan tárábìnrin yẹn ṣe wọ́n ní ó burú jáì kódà wọ́n tiẹ̀ tún fi àwọn nǹkan kan ti lẹ́yìn pé kò lè ṣoríire mọ́. pátápátá kò lè ṣoríire. gẹ́gẹ́ bí a ti ń gbọ́ online náà àwọn kan sọ but dáàdì wa sà ojú wo lẹ́yìn fi wo nǹkan tí alàgbà yìí sọ wọ́n ní àdúrà tí àwọn ìránṣẹ́ Ọlọ́run ń gbà fún nínú ìjọ ló gbà tó fi rí owó bá yẹn. of course. ṣùgbọ́n bó ṣe dá padà yẹn wọ́n ní kò lè ṣoríire mọ́ ojú wo lẹ́yìn fi wo ǹjẹ́ bíbélì gan tọ́ka sí wípé nǹkan tí bàbá yìí sọ bó ṣe rí nìhun. pé bíbélì sọ wípé kì í ṣe gbogbo àwọn tí ń pè mí ní olúwa olúwa ni yóò wọ ìjọba bàbá mi. bíbélì sì jẹ́ kó yé wa pé nígbà tí ó bá di ìkẹyìn ọjọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ èké wòlíì yóò dìde. àwọn ọ̀pọ̀lọpọ̀ èké wòlíì wọn yóò dìde. ṣé rí mi ò ní ọ̀rọ̀ tó gùn láti sọ ju wípé arábìnrin yìí ohun tó ṣe ohun tó dára ni nítorí pé ó ṣèfẹ́ Ọlọ́run. bíbélì sọ wípé ká jẹ́ olódodo nínú ohun gbogbo a gbúdọ̀ jẹ́ olótìtọ́ nínú ohun gbogbo. bí arábìnrin yìí bá gbé owó yìí tó sọ pé òun gbé sílé wípé òun rí ìfà ta ló mọ tó lè tẹ̀yìn rẹ̀ wá bí òun kò tẹ̀yìn rẹ̀ wá gan bó ti jẹ́ olótìtọ́ olódodo sí ọ̀rọ̀ Ọlọ́run irú ènìyàn bẹ́ẹ̀ ni Ọlọ́run fẹ́. fún ìdí èyí ohun tó dára ni arábìnrin náà ṣe. ohun tó dára lárábìnrin ọ̀hún náà sí. ẹ gbọ́ sà ọ̀rọ̀ yìí ti ń takora wọn wọ́n ní ohun tó dáa ni arábìnrin ọ̀hún ṣe ojú wo lẹ́yìn fi wo nǹkan tí wọ́n tún sọ yẹn. olóòtú ṣe rí tá a bá ní ká máa fa ṣe rí àwọn akúṣẹ̀ wòlíì wa àwọn kan wà tó jẹ́ wípé àgbọn náà jẹ lórí òkè. mo rántí bàbá kan yes bàbá yẹn àgbà ọ̀jẹ̀ ni wọ́n nínú Olúwa. wọ́n ní nígbà tí àwọn. kí ló ń jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú Olúwa. ẹ ṣe sẹ́ni nǹkan tá à ń pè ní àgbà ọ̀jẹ̀ ni pé ẹni tó ti gbàdúrà tó ti wá Olúwa tó rí. àgbà ọ̀jẹ̀. yes ṣùgbọ́n nígbà tí ojú kán bàbá yìí sọ pé òun gbàdúrà that is ẹ ń gbọ́ sà ó ní àwọn gbàdúrà wípé Olúwa nígbà tí àwọn wà ní táníkà àwọn fẹ́ máa ṣe bí olówó àti gbà tí bàbá yẹn ti ń ṣe bí olówó ló ti bẹ̀rẹ̀ sí dára fún wọn kì í ṣe pé kákan máa wọṣọ bá mi ṣe ọjọ́ olùfẹ́ báyàn ṣe ká gbàdúrà wípé Olúwa ṣílẹ̀kùn ìbùkún owó tí kì í tán láyé Ọlọ́run wa bá ẹnìyẹn sí owó arówó tán àwọn wá sọ̀rọ̀ kan wípé ẹ̀yin dá wò ẹ jẹ́ káwọn èèyàn dá sí i ẹ jẹ́ káwọn àdúrà ìpètè wọn máa gbé àwọn pásítọ̀ kan sẹ́ pásítọ̀ tèmi sákúsẹ́ ọjọ́ mo fẹ́ fi jí ìrìnkò tó máa dọ́dọ̀ Ọlọ́run èrè wo ni mo jèrè fẹ́ Ọlọ́run mo jèrè akúsẹ́ fọ́ Ọlọ́run sọ́nà bá mi sọ gbogbo yẹn. akínyìn ẹ̀kú ètò ẹ̀yin tẹ́ ń wò wá nínú ilé akínyìn pé ojú tẹ́ fi wò wá ò ní fọ́ Àṣeyọrí live TV lẹ́wà yìí lẹ́tí ń wò wá kétékété ojú wo náà lẹ́yìn náà fi wo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gẹ́gẹ́ bí onígbàgbọ́ ṣé nǹkan tárábìnrin yìí ṣe tó dáa àbí kò dáa ṣé alàgbà yìí ṣé wọ́n wà right ni àbí àwọn náà wọ́n àbí alàgbà tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí àwọn ni wọ́n wà right. ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí ètò yìí ẹ bá wa dá sí ẹ bá wa dá sí ẹ já lọ sókè lọ́hùn á tún padà wá láti wá sọ nǹkan tí àwọn ènìyàn sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí. ẹ má gbàgbé láti follow page wa Àṣeyọrí TV.